fẹ́ kàn bá ẹ̀sìn jẹ́ ni orí ẹ ti burú pẹ̀lẹ́ sí tó bá nílà àkàyàwó jù àwọn ọ̀bọ̀ ṣáàjì ẹ̀ tí ó pè tí ó jì í jẹ́ wọ́n á fi abẹ́rẹ́ gún gbogbo yín lọ́pọlọ ẹ̀sìn Islam ti di ẹ̀sìn wàhálà ẹ̀sìn Islam ó ti dẹ̀sìn problem ìdí ni wípé bàbá wa Lágége ẹ̀jẹ̀ àdúrà gbogbo ẹ̀ ń bẹ̀ ká dàrú gan-an kọ́ dàrú tán àáfàá ni mí mùsùlùmí sí ni mo dúpẹ́ bó ti ẹ̀ ní ìsá àfáà tó ní kíní kan ní mi ìwọ lọ́mọ orúkọ tó rí ọ̀sọ́ mi nínú tó fi ń bá ìsìlámù jẹ́ náà nìyẹn mo ti kírun wákàtí márùn mi mò ń pé mo sì wo ìlú ìpínlẹ̀ fẹ́ sọ́jọ́ ìwọ lọ́mọ ẹ̀sìn Islam ẹ ti sọ́ di ẹ̀sìn wàhálà fún wa ẹ lẹ́ fi dá àdánwò lẹ́ fún wa torí yóò bá burú àti wọ́tọ̀ ń tẹ̀ láwọn tí mo fẹ́ wí náà lómú ọ̀rẹ́ gùn kọ́kọ́ wọn yóò pé ọlọ́run náà ní má ṣe kankan lẹ́yìn ọlọ́run má ṣe oògùn má ṣe kíní kan má ṣe àwọn tí wọ́n sọ fún ọ pé ọ má ṣe ìgbìyànjú ṣáájú yìí wo wọ́n ti pa ojú kú pé ní tó ṣẹlẹ̀ sí wọn tó bá ṣẹlẹ̀ sí wọn wà lẹ́wọ̀n kù tí ó bí ewu ni wọ́n fi ọ̀dànù ọkọ̀ gbogbo ẹ̀ ti fọkọ́ mọ́ tí ò nira fòkì bẹ́ẹ̀ ló sì kó nu ayé tó ń jà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìnira gan tán ni ó pè dì dákun sọ fún mi àdúrà tó fẹ́ ṣe láyé àtòkọ ọlọ́run tó fẹ́ sà ní àṣírárù tó lè sarú ẹ̀ tó tó ti bàbá wa Lágége bàbá wa Sheikh Adam lòdì aláwọ̀ hánìhùn sọ ní ọkọ̀ ọlọ́run tó fẹ́ sà tí bàbá wò tí ì sà bàbá wa Kàmọ́ọ̀nì Dín Al-Adabi bàbá wa Lágbàjì bàbá wa gbogbo wọn pátápátá sọ ní ọkọ̀ ọlọ́run tó fẹ́ sà àdúrà tó fẹ́ ṣe tí ò tí ì ṣe kọjá wàláì tàláì tó ń bè lẹ́yìn àti láwùwà nínú ìtàn wọn lọ́wọ́ wò dáadáa ayé tó ń bá wọn wí náà ní tó ń ti kọ́ ọlọ́run jẹ́nsà ayé bá wọn wí ọ̀wọ́ ọmọ ibi tẹ̀sìn lórí ẹ̀kọ́ lòdì torí yóò ti burú yẹn wípé ọlọ́run fi ń dẹ́wọ̀n ìwé náà ní tààrà ìbàdàn kọ́ sẹ́rù rẹ̀ torí kúrò yẹn ti dàrú tó túmọ̀ sí púpọ̀ tó ń tẹ̀lé wọn gan ọmọ pé òun retí pé àwọn retí àdánwò lára òun retí àdánwò látara jẹ́ sọmọ ọ̀tá ní kọ́ gbàgbọ́ lórí ẹ̀ àáfàá ní mùsùlùmí sí mi ìdí wípé bàbá wa dáná òun là ká yìí ní tí mo ṣe léyìí tí ọ̀bà wa yọ ìkẹ́ ń bẹ tó rámpà kì í ṣe kí mo mú lórí wá táyà pé wọ́n yẹn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọmú sí eléyìí rámpà kọ̀pẹ́kọ̀pẹ́ ilé ń gbọ́ pé èmi mọ́mọ́ tó ṣe mí bóòótọ́ ni bí wọ́n ní ọlọ́run nìkan ló yé ń tọ́pamọ́ bọ́ni òótọ́ lọ̀rọ̀ aládùn àbó òótọ́ kọ́rọ̀ aládùn ọlọ́run ló yé ṣùgbọ́n bí tọ́pọ̀lọ́ rẹ yẹ kó ti jí ìwọ tó ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn tí làákàyè ò pé lórí wọn tó bá sì wọ́n ní tí wọ́n ṣe ṣẹ́hun tó bá sì wọ́n lọ ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ bójú kú ti pẹ́ wo ìdí ni pé àmọ́ ìran àwọn tó bí àwọn pé èèkàn ni wọ́n jẹ́ nínú ayé wọ́n sì ṣe ọpẹ́ ọlọ́run débi pé ọlọ́run àmọ̀ pé ẹni ọlọ́run ni wọ́n wo bọ́ká bá bímọ ẹlẹ́ ó sì kíni ẹlóbóró àwọn tó tẹ̀lé nù wo lọ wá ìgbìyànjú tó bá ṣe pé bàbá wa ti sin orí tipẹ́ tí wọ́n sin orí níbẹ̀rẹ̀ wọ́n sin báyìí wọ́n tún sin báyìí tí wọ́n jẹ́ ń jíjẹ tí wọ́n lá nílé láti wọ́n wẹ̀ ní wíwẹ̀ tí wọ́n wá fi ọlọ́run tí wọ́n pe ọlọ́run lé lórí mẹ́jẹ̀ àtàrà wa nǹkan kan ò ní í ṣe wọ́n yé wọn á pè lákàyè kó pé ijó olórí mùsùlùmí kìrìsìtẹ́nìtì tọ́ọ̀rọ̀ kìrìsìtẹ́nìtì tí wọ́n á bóòdì tí Adébóyè ń burú kìíní kàtí wọ́n ń búra wọn bíi ti mùsùlùmí yìí ó ò lè gbọ́ ijó olórí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń bọ́ tata ẹni ṣe fídíò tó dára wọn wo gbogbo kàràkàrà àlọ́rin látòkèdélẹ̀ wàláhì yẹ kí wọ́n jókòó wọn fún bí mo ṣe láìkì ìlú tó tí mo láìkì ìlú tó pẹ̀lú táwọn dojú kan ń bẹ̀ pé ìlú ètò ọlọ́run gbé àwọn ìkàkalẹ̀ ń bẹ̀ àwọn ọmọ wọn ti balùjẹ́ ìlú ló ti máa rí àfáà kan ṣe ti bú àfáà kan wo ṣé ọba yí ọ bàbá wa Lágége bàbá wa Sheikh Adam àwọn ọ̀ràn wọn mọ ọ̀tá wọn mọ ọ̀tá bàbá Lágége àwọn ọmọ kí náà mọ̀ pé ìdílé àfáà ọ̀tá wa ni àbá wọn ṣe dùn ní àwọn sì ń bá wọn jà bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ láàfáà kọ̀ọ̀kan sọ wá yẹ kó rí bí àsìkò ẹ̀sìn Islam lẹ́sìn Islam tó ọba ní àkáyè lórí lọ́sọ̀rọ̀ tí mo sọ yìí ìwé náà mọ̀ pọ́ta alágbájá lọ́ta alágbájá sọ yìí káwọn ẹbí ọ̀tá wa ni wà á fáà mí ìkànnì bẹ́ẹ̀ ń pè ní Yemen àbí kí náà ń pè àfáà yẹn gbogbo àfáà ló ti kọlù ọkọ ní ẹ̀mọ ayé wọn ẹ̀dá kò sí Islam lásì ẹ ti bèsì jẹ́ ẹjọ́ ìlànà bàbá lórí àwọn aláwo àwọn oníṣègùn kan tí wọ́n bóde àbáwọn àwọn ẹ̀ṣẹ̀ ẹjọ́ ìlànà kìrìsìtẹ́nì wọn máa búra wọn ẹ ti ba ayé jẹ́ pẹ̀lú ẹ̀sìn ẹ ti sọ ẹ̀sìn jẹ́ ẹ̀sìn jàgídíjàgan ọmọ Amẹ́ríkàsì tó jẹ́ fèrèjì Amẹ́ríkàsì òtó Amẹ́ríkàsì wọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ó nídìí ẹ ti mú lọ́tà bọ́ bá dé kódà àmọ́ kí ọ sọ lóko ni sọ yóò rí bẹ́ẹ̀ ìkan bẹ tí ń jà rẹ̀ lọ́wọ́ náà ni Islam náà láti pè é lórí ibú ẹlòmí ẹ ti bẹ̀sìn jẹ́ dànù ẹ kàn ń ba yí ẹ̀sìn jẹ́ dànù lásán ni àfa àlàpẹ́ ni yóò ó sì wọ́n wá sùn sẹ́wùdà òdò àfa ńlá sọ̀sọ̀ sùn ó sì gbọ̀n wọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí ó ní ẹlùlù wọ́n mọ́ sá ẹ kí ni pé oh my God bàbá yìí sì tàn sára Markaz gbogbo ayé wọn ẹ fi ṣe Markaz ewúrẹ́ Markaz àgùntàn Markaz olóńgbò Markaz bàbá yìí sì tàn sára rẹ̀ wo tó ń ti ọjọ́ orí wọn wọ́n gbà fún sẹ́wọ̀ àbí Ádámù ẹ ti jẹ́ kọ́ lọ́wọ́ jẹ́ gbọ́dọ̀ tèmi gbọ́ tó fẹ́ nípò tó lẹ́yìn ti gbẹ̀sìn jẹ́ tó ń ti gbogbo ìgbésí ayé sẹ́wùdà àdó àfàlà sẹ́wùdà àkọ́dà àfàlà tó ń ti gbogbo ìgbésí ayé wọn wò wọ́n kó sábẹ́ ọmọ àfa wọn ni sẹ́wù Habibullah Ádámù Abdullahi Al-Alawi wọ́n kó sábẹ́ rẹ̀ ní àti pa wọn lédò nílò ọ̀la wọ́n tún tẹ̀ kí wọ́n bá ń pọ́n wọn lé kí wọ́n ni tó ń ti bẹ́ẹ̀
ó sì wo Islam sọ̀sọ̀ ebi Islam la pè sọ ẹ̀kọ́ ọmọ yíya gàgẹ́ ẹnìkan kọ́ ọmọ fàyàntà ó sì wo bàbá sọ̀sọ̀ ó sì ẹnu Islam lẹ́ẹ̀tì máa bá ń jò ní Christianity ṣe rú ẹ̀ torí ẹ̀ bá wá pé ìwọ́tọ̀ ọjọ́ máa kéwú àbí wọ́n ti ń pírísì fún tọ́ọ̀gbà yẹn lè ní ẹ̀ka lẹ́yìn ọlọ́run àbí àdáni a máa ṣe wò ó gbogbo àtàwọn yìí àdáwò ń kàn wọ́n mẹ́wàá ń ṣe wọ́n mẹ́wàá ohun tó ju mẹ́wàá lọ́gbẹ́ ń ṣe wọ́n bí mẹ́wàá ọba ṣe wọ́n torí ìyẹn ọba burú kì í pẹ́kọ́ lọ́rùn ẹgbẹ́ pé afàdó kan ẹnìkan wo afàdó sẹ́kì nìkan lẹ́nìkan lára wo sóye kọ́ mọ́ jáde bẹ́ẹ̀ lẹ́nu tẹ́ ẹ mọ̀ pé ibi àdúrà ní ansàǹsàdúrà sọ́ọ̀sàdúrà tó wọn ibi àwọn ènìyàn fún olóko ọlọ́njẹ́ ni ọmọ ẹ̀sà àwọn ènìyàn sì wáàsí fún ọ pé mọ́pẹ́ nìkan lẹ́yìn ọlọ́ọ̀ni ọmọ ẹ̀sìn sọ́yẹ kádùn ọ̀ràn wọ́n orí rẹ tó bá ti pé dára rẹ jẹ́ pọ̀ náà wípé òsì ló fi ń gbẹ́rẹ̀ ìgbà wọn ìdí ọlọ́ọ̀gbà fọlọ́ ìgbà ìdí ọ̀rọ̀ ẹ̀dà bẹ̀ bí n tó sọ fún pé mo ń gbàwẹ̀ fọlọ́ ni ń gbọ̀gbà fọlọ́ sórí nítorí jẹ ìwọ tó yẹ ti dàrú. ẹni tí mo anyáka ba ẹ̀sìn jẹ́ ni káàfà àtọ́ ìwọ tó ọjọ́ máa kí o ti mọ̀ pé àfà yìí ọ̀tá àfà wa ni ìwọ náà sì mọ̀ lọ́tà bẹ́ẹ̀ pàdé lóde wá sí ẹ̀ ló sì jákun sí ẹ̀sìn nìyẹn ná sẹ́sìn nìyẹn ẹ̀kan bẹ́ẹ̀ sí Islam jẹ́ dànù ọ̀dà tí wọ́n tún lè àkàyẹ bá pé ẹ jẹ́ ń ju nǹkan kan lẹ̀ lónìí kọ́ lọ́pọ̀lọpọ̀ kálukú láàmú jẹ́ ń jù dà lónìí níbi òròrí Christianity àti àwọn oníṣẹ́ tí wọ́n máa ṣe gbọ́dọ̀ lórí búta sí ẹ̀sìn Islam yìí wá ju nǹkan kan lẹ̀ fún lónìí bàbá ńlá wa ànábì Ádámù ṣe wá sí wọ́n ti ṣe lecture yẹn jọ́ kìnìún àná pé ànábì Ádámù kọ́ lọ́n kọ́kọ́ dàbí bẹ́ẹ̀ ni torí ẹ bá pé lọ jára rẹ tó bá yẹ pé Ádámù lọ́n kọ́kọ́ jáde ǹjẹ́ Ọlọ́run ni mo fẹ́ dá Ádámù sórí ilẹ̀ ń da ẹnìkan àwọn màlẹ́kà ní àtàjà lòfíyá máa ń yí fúsì lòfíyá wàyà fi kù dì náà hà ìbò ni wọ́n gbé rí tí wọ́n sọ yẹn torí ẹ bá pé tí ìbá ṣe pé ṣẹlẹ̀ sí nǹkan kan bẹ tẹ́dà kan sọ́jú òtí ìnímọ̀ ń pa rẹ̀ líle wo tó túmọ̀ fún akáti sẹ́rí ìdí wọn fẹ́ lókùn babaláwa Ànábì Adam alayhi salatu wa salam ṣé èèyàn dúdú ni àbẹ̀yàn pupa òyìnbó ni àbí dúdú torí ẹ bá pé funfun ò ní bí funfun láyé funfun ní òbí dúdú ò ní bí dúdú láyé dúdú ẹgbẹ́ rẹ̀ ní òbí ilẹ̀ Yorùbá tá a bá bí èbò lọ́mọ ẹ̀yin gọ́ọ̀mọ̀ kan máa lè lélẹ́yìí dákun a sì ní gbogbo pátápátá Ádámù lọ sẹ́ wàálẹ̀ kí ló dé pé ìyàwó ń yí padà àtọ̀ Ádámù tó pín méjì ni number one nù oh my God ó ń yà àkáyè ní èyí sí àtọ̀ Ádámù pín méjì ni tó yá ẹ̀yà dúdú rè ọ̀yà ẹ̀ lè wá ẹ̀yìn ráyè Yorùbá àwa láti Saudi Arabia ní o nígbà táwa ń bọ̀ ó dúpọ̀ orí ẹ̀ ti burú pẹ̀lẹ́ sí tó o bá nílẹ̀ àkáyè àwọn ọ̀bọ̀ ṣáàjì ẹ̀ tí ó pè tí ó jì í mo fẹ́ kọ́pọ̀ lọ ní ó pé èmi ti wá kóòdì ayé tèmi kan Ọlọ́run tó ń wo nǹkan lórí ẹ̀sìn ó ní kóòdì wo Al-Qur'an ti di oyè ayé pé tàfákàrú fi kálíkì lọ́wọ́ látàfákàrú fi ṣáàtì yìí Ọlọ́run yẹn mọ́wàá nípa rẹ̀ ṣùgbọ́n kọ́ mi èèyàn tá a dára wa tá a jọ wà ní ayé orí ẹ̀ ti burú ò ní mọ̀ pẹ́ ẹ̀sìn àwọn tó pè lásájú ẹ̀sìn ẹni ń búra wọn táyé wọn ti bàjẹ́ ìlú wọn ti bàjẹ́ ẹ ń búra wọn àáfà kan ètì àáfà kan kíní kan ń búra wọn kíní kan mùfùtí ń bú mùfùtí kíní kan òbú mùfùtí àáfà kan ọjọ́ ǹdẹ wáàtí olùbú ẹ̀sẹ̀ ti bẹ̀sẹ̀ jẹ́ tẹ́tù nìyẹn ilẹ̀ Yorùbá yóò wà ní tùmọ̀ sí àmọ́ èmi ò dúró lórí pé àṣà Yorùbá mo dó ti Yorùbá mo fún òpin àkáyé àáfà ni mí mo sì ń ṣe lọ́ọ̀ mi pé bóyá mo dúró mo gbé àṣà Yorùbá lárugẹ àbí ẹ̀sìn Yorùbá èmi ò gbá àṣà Yorùbá kankan lárugẹ ju pé mo fẹ́ kó ojú ìdúró pé ṣé èdè ló bí a ni ebi ló bí a